Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Sẹ́ni tá a rí mi lónìí ẹja demonstrate kó kárí ayé. Ìfẹ́ la fi jòkó bì. Ó tó jẹ́ ńlá ní àwọn afáàmọ́. Ní wàá múra bí àbíjà tẹ́ bá lòdì. Ó máa mú bí ẹkùn. Ó ti máa dùn. Ṣé ẹ fẹ́ jà ní? Báwo ti rí ìfẹ́ mọ́ láàrin àfáà kò ní sí ìfẹ́ mọ́ láyé mi? Bàdá lè lọ ilé mi. Gbogbo ta kí òyì àmọ́. Àwọn lára kí àkọọ́lẹ̀ àgbà fúnra wa. Sígbà fún. Bàbá sọ̀rọ̀ níìsì, bàbá sọ̀rọ̀, mo sọ̀rọ̀. Bàbá ti gbà tí wọ́n máa wé wa pé lágbádá ló máa sọ̀rọ̀ àlejà. Nítorí ba ayé àfa àjẹ àti ilé àfa nù. Àwọn méjì ló ba ilé àfa àjẹ àkọ́kọ́ náà máa kéwù. Wọ́n yẹ wọn kan ní pọ̀sì. Bàbá wọn lẹ́ mọ ló tẹ̀sẹ̀ ṣíkúmẹ̀ nìkan tẹ̀ ń kábùkù fẹ́ nìkan. Ẹ fẹ́ soríire. Ẹ̀yin tẹ́ bá ní bàbá tí ń jẹ́ ẹ̀ tó bá lé ilé jẹ́. Ẹ̀yin ọmọ tẹ̀ ní ìrìn. Ẹ̀yin ẹni wá sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Ẹjẹ́ sàárín yẹn kó yẹ kékeré. Bàbá mi bá ló mọ̀ bọ̀, mò ń bọ̀ ẹ̀dá kún bá kí, ń bá kí bàbá Sàláàtì, bàbá kí lè wí. Bàdá ilé mi wọlé àdàbí kọ́sùrọ̀. Jàmbá ṣé mo lè sọ̀rọ̀? Bàdá ilé mi wọlé àdàbí kọ́sùrọ̀. Bàbá wa sì lù. Gbàtà ọkọ̀ kọ́lé láyé, tẹ́lẹ̀ kọ́ máa ń ṣàlàyé ìmọ̀lẹ́ kọ́kọ́ kọ̀ fún. Ẹni sí òfin. Ẹ jẹ́ kí ìsì àwọn ọmọ akéwù. Ìtàkùn tó fún bàṣà pẹ̀lú ṣẹlẹ́gẹ́dẹ́. Kí ló dé tó wálé àfáà rẹ̀ tó lẹ́ sọ́ di ilé ẹ̀kú? Ọ̀wá ń fóònù lẹ́yìn. Ọ̀rọ̀ yìí ni ẹ dálẹ̀ lónìí. Dákun irú mi tó fẹ́ bàjẹ́ yìí, mo ló wà lágbólé bàbá tiẹ̀. Mo lè jà tó bá lágbára tó lọ kí ló ṣẹlẹ̀. Ẹjọ́ gbà tí mo dé tí mo dé yìí ń lọ 24 years báyìí. Mo sì ti ní mọ́sálásí ara mi tí mo ti kí jìmọ̀ fọ́dún méje. Mo ti ń kí jìmọ̀ ní ẹsẹ̀ pé over 30 years. Èyí tí wọ́n kọ́ bàmí náà ló tiẹ̀ dá mọ́ ní àbíkú ọ̀jẹ́. Ó ní. Bàbá rẹ̀ ọ̀nkù ni. Bàbá náà máa ń ṣàdúrà pé Ọlọ́run máa jẹ́ lómi ò tún jẹ lójú mi máa. Nítorí pé ìwọ kéré sí àwọn ọlọ́sìn á. Bàbá náà wọ́n bá mi ní àgbádá méje. Nǹkan bẹ́ẹ̀ ẹ̀hún bàbá yẹn lọ fura o. Ẹ bá fẹ́ràn ọmọ kí ó dúró yín lọ, wọ́n balẹ̀ yín jẹ́. Ní nítorí bá mi ló sì mọ ẹyin agbádá báyìí òun máa bá mi bàbá rẹ tí bá lọ yídà wọn ni wọn kó bàtà mi lọ́wọ́ tó bá mi sọ̀rọ̀ fún wa bí ọ̀rọ̀ fún bọ̀ wọ́n nítorí kí ni bí ṣe ń bọ̀ ọ̀yá agbádá ọ̀rínú rẹ̀ yóò pa ọ́. Mo ní yẹn sàn, òun náà sì dàgbà díẹ̀. Mo ní sọ mo rí ìwé yìí tẹ wáyé. Ṣé mo fọ̀ bẹ́ẹ̀ là fún ọtí? Ẹ bá ara mi jẹ́. Ìrántí ẹbí ń tọrọ ọ̀rẹ́ báyìí kí ìrántí rí. Tí bá kọ́ sẹ́yìn orí ibùdó ẹsẹ̀ náà yín lẹ fẹ́ mú ọ̀nà ọ̀nà tiwa.
wọ́n kó ọmọ kí wọ́n wá bí bí àwòkù lẹ́lòmíì ìwé kẹ́tẹ́ tí sì kí náà ń jẹ́ ní bàbá tiẹ̀. ṣé mo lè sọ̀rọ̀? ẹ̀wọ̀n ló tí bàbá ti ná ẹ̀wọ̀n ń sẹ́yìn wọn ẹ̀ tó ti ra tẹ̀ bàbá ìlú náà tí ìkú tó ti kú ẹ̀ fi wé bàbá tí tó ló kọ. bàbá tó lọ kọ́ ọkọ̀ ọjà sára àpáta tí ò lè parẹ́. ẹ̀ fi wọn tó lọ kọ́ ọjà sára omi tó ti parẹ́ kí wọ́n tó kú. Sókè àwọn ọ̀rọ̀ mo fẹ́ rí àmọ̀ ìyá dáadáa. Bàdá lè rà eré mi. Lọ́lá yẹn bá lọ ti dá báwọn. Wọ́n lé àdàbí kọ́ sọ́ra. Níbi tí ilé àfa àti kọ́kọ́ máa gun láàrin ọmọ kéwú. Láàrin ọmọ kéwú. Bàbá ìdúkọ̀. Bàdá Ogun mo tọ́ra bá. lè rà eré mi. Àwọn alájẹ́ yín ní gbèsè. Wọ́n lé àdàbí kọ́ sọ́ra. Ẹ̀yin tí ẹ bá bàbá rìnrìn àjò. Sàlámù. Tètè bọ́ rìnrìn àjò. Alámẹ́ni àtọ́ka ìlímà máa tóka. Tẹ̀lé pé ẹ bá bàbá rìnrìn àjò. Wọ́n ṣe ìdáná fún ọmọ kí wọ́n kú wọn lọ́wọ́. Rafaka Rahamanu bil fadli wan nada. Ẹlọ́kẹ̀jẹ̀ mi kí àwọn afá mi lára mo fẹ́ kí wọn. Wasawwaka khaliqan wastafaka khaliqatan. Gbogbo ẹgbẹ́ mi táwọn yúnífọ̀mù ẹni náà. Ẹ dá mi lóhùn. Àwọn tá a ti dé omi ìyá ní náà. Ẹ má kó sí ẹ láàrin mọ́. Ẹ má kó sí ẹ láàrin ẹ ti gbà wẹ̀. Ẹ lọ jẹ sàárì. Ẹ lọ gbà wẹ̀ tẹ́ bá délé. Ẹ dákẹ́. Ọmọ àfáà méjì lọ sẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan náà. Ó lè ṣẹlẹ̀. Ṣẹ́fẹ̀ kan ni. Méjì lọ sẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan náà. Ó lè ṣẹlẹ̀. Ìkejì kọ́kọ́ rọ ọwọ́ àdọ̀ kan ìkejì tó á pè ọ́. Wá ní àyè ọ̀bọ̀kọ̀ padà. Ẹ dákun. Àwọn báyìí ló ra mi ń sẹ́. Ọwọ́ àbàrà lọ. Kì í ṣe wọ́n ra mi sẹ́ pọ̀ náà. Yóò rò pé ẹni tó rán lórí kọ́mọ̀ jíṣẹ́ fún un. Ẹ sọ máa gbàlagbà. Ẹ bóde ibi tó dáa. Bí o fẹ́ tírísì lórí lọ́rọ̀ tí o sọ. Ẹ̀ẹ̀kejì, àwọn ẹni nǹkan àmà pé kò pọ̀ láyé. Oríire tá a ṣe àmà kó wọ́n. Ọ̀la kórì pẹ̀tẹ́sì náà bí yín sí ẹ̀bẹ̀rẹ̀ lábẹ́ igi kíyà ó jẹ ń jù. Ẹ̀yin tẹ́ lọ skul tó wọ́n. Dọ́tọ̀ mo lò sí sẹ̀sí. Bàbá yẹn kó lọ skul olówó ńlá bíi ti 20 million pàkọ́tà ṣe bàtà. Wọ́n rún owó lé lórí kẹ́hìnbà ṣẹrú ayé. Ilé kí ó bá wọn fowó yín jayé tán kẹ́gbẹ́ láti ìpìlẹ̀ náà ti gbé. Jàmá òbí ẹni ṣe é kù kó dìbànújẹ́. À ń gbà bomi irin tó fi kalẹ̀ ní. N tẹ́ fi yàtọ̀ ní pé ẹ̀gbẹ́ láti ìpìlẹ̀. Ẹ lọ sí báyìí pure water báyìí àsàlà báyìí sọ́kò rògbò lọ síríìtì kankan ní sọlí aláàmú jìyà. Bàbá tí mo communicate wọ́n ti réèkì ẹ̀tẹ́kẹ́ tó dé wọ́n kó yàkó lẹ̀ ẹ̀yìn kan dé ó kàn sí wa yín láti kékeré ti ní káàdì tó ń ṣe bá ń bomi sọ́kọ̀ wọ́n bá ń pa mí ẹ̀ lọ bẹni tó gbé láti ìpìlẹ̀ kó tó dáa fún lóòtù lọ́jọ́ alẹ́. Ṣé mo lè sọ̀rọ̀? Salamun alámọ̀ àtọ́ka ìmọ̀ máa tó bá. Ó fẹ́ tí àjàṣẹ́ kú lọ ló ti lọ sí wá sí. Ó wá dé wá bá mi lẹ̀ torí mo ti yọ dábẹ́ sí wa. Bẹ́ẹ̀ bá kàn tẹ̀lé a gbọ́dọ̀ ti kọ́ ni. Ẹ ti dá dúró ìdáná tí ní mọ́sálásí jímọ̀. Èyí ti dáná sí lọ́wọ́ ẹ̀. Ọdún tí wọ́n ti di mọ́mọ́ ọ̀fà ló ti di mọ̀fá sírú ọ̀fà oníṣe tàbí lọ́fà dòní ní Central Mosque dòní mo sọ fún un. Salamu. Wọ́n sì ní kí ló dé ọdún tí ò bá lè dalẹ̀ là á fi rólé.
bẹ́ẹ̀ ni bàbá lọ́wọ́ ẹni tó kìnnìkì káì tó sì ní ó wá burúkú jù ẹ̀yin tẹ́ ẹ̀ ní àdírẹ́sì tí wàá ní ní ṣùgbọ́n ẹ wá fẹ́ bàbẹ̀ jẹ́ síbẹ̀ ti faná nù kẹ́tù pé délé yóò kù kábẹ́rẹ́ ọ̀rọ̀. Salamu ala man a'taka al-imama tuqa. Àwọn láàánú ìgbà kan lórí igbó penetrate wa. Inú mi dùn pé mo wá bí iná nì. Kí lè ń jà fún ẹ̀jẹ̀ bí sínú oríire? Fẹ́ẹ́ kẹ́ máa rò pé ìrìn àwọn gbogbo ọ̀rọ̀ àkọ́ rí báyìí. Ọdún tí bàbá yín ti kọ́lé, bàbá ẹlòmíì ò ní rí búlọ́ọ̀kù mọ́lẹ̀ tí ì kú. Àfà sẹ́sùn tí a bá wọ aṣọ níjọ́ ẹ̀ máa kí kò sí lórí ìgbà rẹ̀. Ní ìmúra ní yááyì àwọn tí wọn ò lo ìgbàgbọ́ dáadáa. Ọmọ kí ó sì sọ̀rọ̀ ẹni àbúrò mi àbúrò mi máa ti gbóde ẹ̀ẹ́dẹ̀kan láti gbóde wọ́n wá ní ìmọ̀mọ̀ àbúrò rẹ̀ fẹ́ pa wọ́n kàn pè ní wá mi tó a fẹ́ sùkò lè mọ́nù náà lọ́fẹ́ pa mi kò sí ìjà mọ́nù ń gbọ́dọ̀ gbé sínú ẹ má jẹ́ ọjẹ́ gbinra yín sínú gbogbo ọ̀ràn kọjọ ọ̀ràn yín fa ìràwọ̀n mi òṣèré tẹ́lẹ̀ tó yẹ kú fa. èmi kẹgbẹ́ wọ́n tí ìrìn bá ti tó ti lọ ọdẹ sọ̀rọ̀ kẹgbẹ́ ọdún tọ́rọ̀ àti ìmọ̀ ìyọ̀nà ńlá nù. èmi lẹ́yìn jà sí ní ìrántí ẹ̀ ní tó lè bọ́ọ̀lù ẹ̀mẹ́tẹ̀lẹ́ fẹ́fẹ́ mú nǹkan. ìran tó bá dá ní ẹ̀ma sáàdìgbà mẹ́jọ débi kékeré máa kú dànù. division of labour ni mọ̀ wá mọ́yà kálukú ẹ̀ máa pín ẹ̀ tó wà lẹ̀ tó já. وشرفك الرحمن بالحلم والندى. Mo kí pòfẹ́sọ̀ àwọn Àbújá rè. وسواك خلقا وصفاك خليقة. Wọ́n lọ́dọ̀ alájà gbà tẹ̀lé. مع الناس بالآداب قد صرت مقتدى. Inú mi dùn lẹ́nu púpọ̀. Alhamdulillah. Gbogbo gbèsè láre sáré sí ti bàbá wa tán. Máa ń ké fún wa. ودين الناس يوم سوف يقضى. Gbèsè tó jẹ ọ̀sán. ودين أبيك Gbèsè bàbá rẹ̀. لا تقوى عليه. Kí ló rí àkọ́kọ́ tí bàbá wa ṣe wọ́n bá fẹ́ ìyá wa? Wọ́n jẹ́ ó di aṣẹ́wó kó máa ṣe bí wèrè. Ìmọ̀rírì òbí ni tá à ń ṣe. Ẹ máa fẹ́ lójú. Ẹni tí ò sírọ̀sì ẹ pè sí. Ẹ fi jẹ tí a máa ná tí ó máa pè yẹ ká. Àgbésọ́dọ̀ rẹ̀ ayàn ọ́ lórí. Ẹ sọ̀kalẹ̀ fúnra yín. Nígbà tí wàá wọ́n máa kí jímọ̀. Ìkan bẹ́ẹ̀ lágbóni wa tí ó pé òun dání. Ọ̀dà pé wọ́n ṣe wà sí lálẹ́ yóò máa ṣe kí n tó dé. Mo ti lo ìmọ̀mù mẹ́rin gbólágbólé wa. Nígbà mo ti jẹ, wọ́n á yan tagbolé division of labour. Tẹ́lẹ̀ ni mo ṣe bá gbogbo ìmáàmù àgbòdì jímọ̀ ní máa kí tagbolé. Wọ́n á rí páyé ti fẹ́ jú. Tọ́wọ́ wa máa yẹ̀ ní èrò lẹ́gùn. Já ní ẹ lọ́wọ́. Wọ́n á ká gbolé fún mi. Wọ́n fún mi lẹ́nìkan kó dàgbò lọ. Ẹ̀kejì lọ. Ẹ̀kẹta lọ. Wọ́n á ní fún mi lọ́mọdé tí ó kí o sí mi náà láti má dàgbà. Wọ́n á lọ mú ọmọ tí mo bí ẹ̀gbọ́n tí ẹni. Mo ní máa kí lọ. Wọ́n á máa tò lẹ́yìn rẹ̀. Náà ìbí rẹ̀ nù. Bí mo sì bá ti travel, òní ó kírun fún mi dábì lọ́wọ́ bàbá. Mo ń kírun lẹ́yìn wọn ni. Tí wọ́n á ní kó mọ́mọ́ mi ní bàbá. Mo ní kí wọ́n gba bàbá kò lára mi. Wọ́n bí bàbá mọ́ mi ní. Ṣùgbọ́n mi náà ti pè é ní ìpèpà tá àjọ ń jẹ́ wà ní orokú síra wa. Ẹ̀mí wọ́n lè dọ́gùn. Ẹni tẹ́ bá ti jalè lọ. Ìwọ́n tó fẹ́ travel tí wọ́n kí ọ nílé yín má wulẹ̀ pé ó dàbọ̀ mọ́. Wọ́n mọ̀ kí ní ọfíwájú, ọmọ kejì ó gbé sẹ́yìn, èyí tí òkè ọfọmọ rẹ sẹ́gbẹ̀ẹ́. Aláàánú lọ o. Lójó ló jẹ́ dé láyọ̀. Tọ́lá ọmọ rẹ ti wà ní ọkọ̀ ẹ̀jọ̀ kú náà lórí ọ̀.